bàbá olóyin sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ sẹ̀sán adéhùsì ní kí ẹ gbà lọ. ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ káalẹ́ irú owó tí ẹ bá ti ń gbọ́ mi nítorí pé ohun tó kọjú sẹ́nìkan yìí ló kọ sẹ́lòmíì. àárọ̀ níbi tá a wà yìí lọ́dọ̀ àwọn kan, ọ̀sán ni lọ́dọ̀ àwọn kan, alẹ́ ni àwọn míín ń wò wá lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni ẹ kú déédé àsìkò yìí ká kú papọ̀ bẹ́ẹ̀. èmi Sẹ̀san Adéwùsì ló tó ń kí yín o. tá ń tọ́lọ́run bàbá olóyin gan, bàbá olóyin òrìjínà, èmi náà ni mo tó ń kí wa o. ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán nílé gbogbo wa. ètò tí ẹ ń gbọ́ lọ́wọ́ lásìkò yìí ó ní agbára èèyàn dúdú, agbára èèyàn dúdú tẹlifíṣàn. èyí tẹ́ bá ti máa ń bá mi bọ̀ lórí ètò yìí ẹ rí i pé mo máa ń sọ àwọn bàbá wa bí wọ́n ṣe máa ń lo àwọn àṣírí kan ní ayé àtijọ́. tòní náà kò tó ní yàtọ̀. ó tí mo fẹ́ sọ̀lẹ̀ lórí lónìí òun ni ewédú. báwo ni wọ́n ṣe ń lo ewédú? ẹlòmíín mọ̀ pé ká fi ewédú jẹ àmàlà, ká fi jẹ̀bà, ká fi jẹ fùfú, ká fi jẹ túwó, òun nìkan ni wọ́n mọ ewédú fún. ṣùgbọ́n èmi fẹ́ sọ fún yín pé àwọn bàbá wa máa lò ó lóríṣiríṣi ọ̀nà. à ń lò ó fún ẹ̀yọ́nú àti ìfẹ́ràn. gbogbo ẹ̀yin apàtẹ mọ́tà, ẹlòmíín pàtẹ kalẹ̀ kì í tà. tó bá ti lọ ṣọ́ọ̀bù tí bá ń bọ̀ nílé yọ ìyàwó mọ́tò wá ni. ẹlòmíín ní sọ ọwọ́ bọ́ bá lọ ṣọ́ọ̀bù nígbà tí bá ń lọ ilé lálẹ́ tó ń sọ pàṣẹṣẹ tó bá ń pè bàbá Gàníyà mo fẹ́ rí yín o, bá Láti mo fẹ́ rí yín o, wọ́n á ti mọ̀ pọ̀ fẹ́ tọrọ owó nìyẹn, wọ́n á lọ fẹ́ yáwó ni o. ọyá kan jẹta kò tí ì san, kò ní rówó yá wá fẹsẹ̀ rìn. tó bá tún dénú ilé tán òun ìyàwó rẹ̀ ó tún máa jà torí ìyàwó ò ní mọ kọ̀ǹdíṣẹ̀ tó ń bá bọ̀ láti ibi iṣẹ́. ẹlòmíín gbọ́jà kalẹ̀ kó tà, ẹlòmíín wọ́n ń wa mọ́tò àwàsọ́ọ̀tì, ẹlòmíín ń wa ọ̀kadà ń gọ̀kadà kò ń rérò gbé. bó o lẹ́sẹ̀ lo ewédú fún un, ẹ jókòó lẹ̀ kẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá olóyin. yes, èmi ṣe ìwé o lórí ìwúlò oyin. ìwé oríṣiríṣi ni mo ṣe. òmí ìdálérí oyin, òmí kì í ṣe lórí oyin tó jẹ́ pé báwọn bàbá wa ṣe lo àwọn ewé àtegbò ni. eléyìí la pè ní agbára èèyàn dúdú, African power, apá kejì. èyí ni apá kìíní, agbára èèyàn dúdú, African power part 1. eléyìí ni ọ́nàṣe medicine, ìwòsàn lóyin, òun náà wà lórí igbá tí mò ń tà. eléyìí ni ọ̀nà àbáyọ síṣòro ẹ̀dá, ọ̀nà àbáyọ síṣòro ẹ̀dá, èmi náà ni mo ṣe o. agbára ìwòsàn oyin, èmi Sẹ̀san Adéwùsì, èmi náà ni mo ṣe agbára ìwòsàn oyin. tí ẹ bá fẹ́ rà àwọn ìwé yìí ẹ máa bọ̀ ní bàbá olóyin bus stop ní Ìyẹ̀sí Ọ̀tà, bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà. tẹ́ ẹ bá sì lọ sọ́dọ̀ alágbàtà mi ní Mushin lẹ́kọ̀ọ́, number 4 Aloko Laro Street, number 4 Aloko Laro Street, Mushin bus stop, Mushin ní ìpínlẹ̀ Èkó. ẹ rí àwọn ìwé yìí rà bẹ́ẹ̀, ẹ ròyìn rà bẹ́ẹ̀ ni. lórí ewédú tí mo sọ yìí, ewédú gbogbo èèyàn mọ̀ pé wọ́n fi ń jàmàlà, wọ́n fi ń jẹ̀bà, wọ́n fi ń jẹ túwó, wọ́n fi ń jẹ fùfú. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wo ewédú yìí, tí èèyàn bá gbọ́jà kalẹ̀ tọ́jà rẹ̀ kì í bá tà. àwọn bàbá wa ní ọgbọ́n tí wọ́n fi ń lo ewédú. bẹ́ẹ̀ ni kí lẹ máa ṣe? bó o bá wà níbi iṣẹ́ ó yẹ kó o nígbéga, o ò nígbéga, ẹ̀yọ́nú ni ò sí lára rẹ̀. tó o bá jẹ́ àwa mọ́tò tó jẹ́ pé bó o bá ti jáde aláṣọ dúdú, aláṣọ pupa, aláṣọ funfun, àwọn agbèrò wọ́n mọ̀ dààmú rẹ ni bí ẹ pé torí tiẹ̀ náà fi wá títì. níbi wọn bá dáwọ́ dúró sí, òun ní mọ́tò mi ti ń kọjá lọ tí wọn ò dá dúró. bá a ṣe ń lo ewédú ó wà bẹ́ẹ̀. ẹ gún ewédú, ẹja tó bá jẹ́ pé ibi tẹ́ ẹ ti fẹ́ jà ní ẹ̀yẹ pè ní bínúyọ́, ewé bínúyọ́, ewé bínúyọ́. ṣùgbọ́n bọ́ ẹ̀ bá rí já tó jẹ́ pé ìtẹ́ fẹ́ rà lọ́jà ni, òun náà ó ṣiṣẹ́. ńgbẹ̀ bá rà tán ẹ sọ pé bínúyọ́, ẹ bá fẹ́ rà lọ́dún oníkẹjọ ẹ tẹ́wé bínúyọ́. tíyà yẹn bá lóun ọmọ bínúyọ́, ẹ̀yẹ sọ pé ewédú náà là ń pè bẹ́ẹ̀, ẹ wàá rà lọ́ ẹ̀. bí ẹ bá délé ẹ han ewé ẹ̀, ewé lásán, ewédú, ewé ẹ̀ gún mọ́ ọṣẹ tó bá wù yín, ẹ gún mọ́ ọṣẹ tó bá wù yín.
ẹ wá ta oyin original oyin gidi ẹ tàbí síbí kan sí ẹ rò pọ̀ ẹ máa fi wẹ̀ láràárọ̀. ẹ̀yin apàtẹ́mọ́tà wàláhì tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀bù ẹ máa ta wàràwàrà ẹ máa ta ọjà yóò máa yàtọ̀ ẹ ní lọ ṣọ́ọ̀bù máa sùn bẹ́ẹ̀ ni bá ti dé ṣọ́ọ̀bù báyìí fídíò yóò máa tàn tí wọ́n máa wò látàrọ̀ aláwòdálẹ́ kò rẹ́ni kankan kí bọ́bá tún délé ẹ káàbọ̀ kò ta nǹkan kan ṣọ́ọ̀bù tiẹ̀. ìwọ gbìyànjú kó o lo sẹ́yìn ewédú ẹ̀gún kó kúnná mọ́ṣẹ́ ẹ lè lò pẹ̀lú ọṣẹ àgbẹ̀ ẹ lè lò pẹ̀lú ọṣẹ òyìnbó ọṣẹ tó bá wù yìí bẹ́ẹ̀ lò mọ́ṣẹ dúdú yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá gún mọ́ṣẹ àgbẹ̀ yóò yọ dáadáa ẹ kà máa bu díẹ̀ sára kẹ̀kẹ́ ní ẹ máa fi wẹ̀ bẹ́ẹ̀ bá dé ṣọ́ọ̀bù ọjà ó máa yàtọ̀ ẹ ní máa sùn ṣọ́ọ̀bù mọ́. àṣírí mo ní tó fún wa lónìí o àṣírí tí mo sọ bàtà bá ń tà yìí ó wà nínú ìwé yìí o ó ní àṣẹ medicine bẹ́ẹ̀ bá rà ìwé yìí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ gbọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ bá nínú ìwé ó ní àṣẹ medicine ìwòsàn lóyún. tí ẹ bá ń lo sẹ́yìn tẹ́ ẹ bá ń lo sẹ́yìn ẹ dúpẹ́ lọ́dọ̀ bàbá mi tí jẹ́ gọ́ọ̀dù. ẹ lè rí àwọn ìwé rà ní bàbá olóyin bus stop ní Yẹ̀sí Ọ̀tà láti Ṣàngó ẹ wọ mọ́tò tó ń lọ Yànà Yẹ̀sí bẹ́ẹ̀ bá dé Yànà Yẹ̀sí ẹ̀yẹn sọ pé lè bàbá olóyin lẹ́ ń lọ wọ́n á gbé ní ọ́fíìsì wa ní Yẹ̀sí Ọ̀tà. bẹ́ẹ̀ bá dé Mushin ẹ bá ní number 4 Alokola Street Alokola Street Mushin bus stop Mushin ní ìpínlẹ̀ Èkó. ní Bàrígà ẹ lọ sí number 36 Ìlàjẹ road Bàrígà. ní Ẹ̀gbẹ́ ẹ lọ sí number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street ọjà àgòdò Ẹ̀gbẹ́. lórí ètò yìí tó bá yá ẹ tún gbọ́ ọ̀rọ̀ bá a ṣe ń lo ewé ẹ̀kọ àṣírí ẹ̀kọ kì í tú lójú ewé ẹ̀yẹn ṣàfojúsọ́nà bí wọ́n ṣe ń lo ewé ẹ̀kọ fún Ẹ̀yọ́nú Ìfẹ́ràn àti bí wọ́n ṣe lè lò fún bíborí ẹjọ́ tẹ́ ẹ̀ bá lẹ́jọ́ ní kóòtù tó sì jàre tó fi ní dẹ́lẹ́bi ó wà nú ọ̀rọ̀ tá a sọ ńgbà tó bá yá. ṣé ẹ wá rí mo máa ń sọ̀rọ̀ nípa kínní yìí o òòrì tá a ṣiṣẹ́ sí mo máa ń sọ̀rọ̀ kan òòrì tá a ṣiṣẹ́ sí bó ṣe wà yìí a ti ṣiṣẹ́ sí èèyàn kàn máa fira orí ìdodo ni tá a bá ní ká máa so ewé méjì mẹ́ta nísìn nú ewé méje tá a fi ṣe ẹlòmíà máa pẹ́ ìwọ́n kà lọ tíráì méjì tí a sọ ń bẹ̀ àmọ́ rẹ́rìn irú wọn ni ó sì ewé méje la fi ṣe ẹ̀rìn lágbára máa ń rí kodò lọ́nà ó fọ́ kàn báyìí ó fi ra ìdodo tó o bá ti fi ra ìdodo gbogbo ibi tó o bá dé ayé ọmọ nífẹ̀ẹ́ rẹ ni. a tún ní coconut oil àdé àgbọn la fi ṣiṣẹ́ yìí a ṣiṣẹ́ sí i èèyàn máa fi pa ojú ni gbogbo ibi tó o bá dé ọmọ bá àánú Ọlọ́run pàdé gbogbo tó o bá fẹ́ tó o bá débì kan wọ́n máa rẹ́rìn sí ọ wọ́n máa yọ́nú sí ọ ni pẹ̀lú àṣẹ Èdùmàrè. a ní ọṣẹ olómi gbóná hot water soap a ní òun náà ń ṣiṣẹ́ a ní ọṣẹ olómi gbóná tá a prepare wàláìtàláì gbogbo ọ̀tá rẹ wọ́n máa bẹ̀ ọ́ ni ọ̀tá máa bẹ̀ ọ́ ni bẹ́ẹ̀ ni tó o bá ti ń fọṣẹ omi gbóná yẹn wẹ̀ òun wẹ̀ sórí ọ̀tá ni títa ríro yóò máa lọ bọ́ta ni wàláì tó dájú omi gbóná la fi ń wẹ̀ kí la pọ̀ lóka tó lo omi gbóná nígbà tí ẹ bá pè wá lábẹ́lẹ̀ ẹ rí ẹ mọ́ gbàgbé àdé àgbọn tá a ti ṣiṣẹ́ sí ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọṣẹ olómi gbóná ó wà Ẹ̀yọ́nú onídodo ó wà. fóònù nọ́mbà mi ó lẹ̀ ń wò lórí kẹ́lẹ́ yìí 08054749455 ọ̀nà méjì náà jẹ́ ríwèé rà ọ̀sẹ́lẹ̀ o a lè post ẹ̀ sí yín tẹ́ ẹ̀ bá lè wá Mushin tẹ́ ẹ̀ lè lọ Bàrígà Ìyẹ̀sí Ọ̀tà wà ń bẹ̀ tẹ́ ẹ lè wá tẹ́ ẹ̀ bá lè wá àwọn ibi tá a dáko yìí a lè post ẹ̀ sí yín kùríà ni yóò mú wá fún yín nínú ilé yín tàbí lọ́fíìsì yín bẹ́ẹ̀ ni mo sọ. ẹ má gbàgbé láti máa wo àwọn ètò mi tó tún kù bẹ́ẹ̀ bá tẹ bàbá olóyin original tẹlifíṣàn lórí YouTube yín ọ̀dọ̀ mi náà ni ó jà sí ẹ bá mi ń bẹ̀.
tí ẹ bá tẹ kíni show ọmọ Ìbàdàn kíni show tẹ bá tẹ kíni show ẹ rí èmi Sẹ̀san Adéwùsì ẹ rí mi bẹ̀ àwọn fídíò sísì òun ni mo tún gbé bẹ̀ náà. tẹ bá wo Mr. Lasbon comedy Adéwùsì ọmọ mi kan ń ṣe àwàdà tẹ bá wò mo tó máa ń kọ́yàn sẹ́ lórí ètò ẹ̀ Mr. Lasbon comedy Adéwùsì ẹ bá mi bẹ̀ náà. títí ìgbà míì tẹ́tùn máa bá mi pàdé ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán nílé gbogbo wa láyọ̀ o. bàbá olóyin Sẹ̀san Adéwùsì tá ń tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ.